أيا ابن السادة يا صلاتي أيا أمري وقم معي صلاتي سلام على الرفاع زد سلاما صلاتي أحمد غفر الأنام يا شمائل زينوني نازو محمد بعيوني على شمائل بيلوني نازو محمد بعيوني يا صفا والإرفان أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل جيلاني أيا ابن السادة يا صلاتي أيا أمري وقم معي صلاتي سلام على الرفاع زد سلاما صلاتي أحمد غفر الأنام يا شمائل زينوني نازو محمد بعيوني على شمائل بيلوني نازو محمد بعيوني يا صفا والإرفان أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل جيلاني على شمائل بيلوني نازو محمد بعيوني بأحمد الشيخ صلاتي ساكيا بذاتي لا زاتي ساكيا بغير آلاتي إلهي بسيد الجيلاني بأحمد الشيخ صلاتي هب لي إلهي فتياتي محسناتي مؤمناتي بالأولياء الرباني روح الشمال أفريقيا نهيت ذاتي أمريكا بشراب رسل من فيك صلحاج سر الرحمن ما زال قلبي لبيك 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 سعديك تزل الشواغل بهواك صلحاج فارس ميلادي يحيى خادمكم يحيى صلاتي خادمكم من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم نادي اتباعي بينكم دوام بسيري لا إله إلا الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله قل إن صلاتي الله ونسكي ومحياي ومماتي الله لله رب العالمين قل إن صلاتي
bàbá ونسكي ومحياي ومماتي لله رب العالمين صلاتي وتسليمي الله وأزكى تحيتي على المصطفى المختار خير البرية صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية قد علمت بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي جرحتي يا إلهي فاعف عني يا إلهي فاعف عني ربي بالذي قد كان مني بذنوبي ومعاصي إن نفسي جرحتني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني عفوك اللهم عني خير شيء أتمنى وإذا لم ترضى عني خاب ظني في رجائي فلنفسي لا تدين ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن حسابك الله ليتني لم تليني nínú àpàjì ni mo wà yìí ibi tí bàbá aláàbí máa ń bọ́ bàtà kó tó wọ̀ ní Sheikh Ahmad Rufai Nda Solaty ẹ̀rí pé ìwọ̀ kí nínú ni nínú àpàjì yìí náà bákan náà àfáàmì àgbà Maulana Sheikh Zazali radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ kí n mọ̀ pé nínú ilé nísàárè lọ́dọ̀ àwọn bàbá wa Al-Abuhadi ń bẹ̀ wọ́n ti ké tó fà kó tó pọ̀ sí mi la. tọ́ ibi mo wà yìí ibi tó yẹ kí yọ pàtàkì tó ní àyè ni àbáwọ̀ kí gbogbo àwa akábírù sáadà min al-awliya tó ṣe pé ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹta mọ̀ pọ̀ nínú tàn wípé bí bàbá yà ní Sheikh Ahmad Rufai Nda Solaty wọ́n bá fẹ́ kọjá níwájú ilé bàbá wa lẹ́bìdún wọ́n ní wọ́n kọ́ bá tẹ̀sẹ̀ náà báyìí wọ́n sì kọ́ lẹ̀ lórí ẹ̀sìn wọ́n sì yẹ àyè ń bà kalẹ̀ báyìí wọn ò ní gbé fọlá kéwù kan wọn kò sọ̀rọ̀ wọ́n wá kọjá wájú ìtaná yóò fẹ́ tó kún ẹsẹ̀ kó tó wọ bàtà. bàbá wa ta alábìtún náà ní kẹ́líkẹ́lẹ̀ yìí. ṣé ẹ rí pé ìwọ náà ní púpọ̀ ẹ dákun ẹ bá pípò sí ọlọ́run dáadáa. ọlọ́mọṣà yára rí pé alùpàdé ọlá Al-Qur'an ọlá gbogbo àwọn wàlí ọlọ́run. mo fi ti kí àwọn àgbàlagbà. bàbá wa èèyàn pé èèyàn pọ̀ àlífà àtijọ́ àlẹ́ àwọn gbogbo tí ń jẹ́ Kwara. àpòpọ̀ ìdè wípé kí n tó dá ọkọ̀ náà ẹ̀ lọ Mẹ́kà lọ́dún yìí. bàbá wa ṣé wà kéré. ọlọ́mọṣà yára yín pé.
kàdìrí ẹ̀pọ̀ mórí lára yín. nígbà lọ kọ́ọ̀là ẹgbẹ́ bẹ́ẹ̀ ni bàbá báyìí wọ́n ní sùn lẹ́gbẹ̀ẹ́ mi. ọmọ èkejì ọba dàgbà gbọgbọgbọ pọpọ lọ́wọ́ àgbàlagbà. mórí kanú ọ̀rọ̀ ti ṣé wọn lẹ́nu ṣé wọn ra yíwìn ní yàrá. níbi tẹ́lẹ̀ omi ó bẹ̀rẹ̀ bí kàdìrí àní kí lọ́wọ́ sí ní àyè. ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ rí bàbá. èyàn bẹ́ẹ̀ yọ pọ̀ bàbá wa bẹ́ẹ̀ ọba gbárí dáadáa tọ́gbà débẹ̀ yọ gbárí ìgbárí náà ó sì dẹ́wọ́ mà bàbá wa gbárí ti dẹ́wọ́ mà. ọlọmọsàdì àrí akẹ́kẹ̀ẹ́ ní kúlẹ̀ mú sì jí ni gbárí èyí tọ́gbà kúrẹ̀ tẹ̀ tọ́gbà débẹ̀ yọ gbárí kí bàbá gbárí kí náà kìí ṣe pé tọ́gbà kúrẹ̀ tẹ̀ má dẹ́wọ́ yọ gbárí kí dẹ́wọ́ ni àtẹ̀bílẹ̀ bá bàbá lọ́wọ́ ṣe fún àdé àwọ̀ báyìí àdìgbà pé bàbá àgbárí kìdó wọn ẹsẹ̀ àwọ̀ rẹ̀ ní pẹ́pọ̀ kọ́bọ̀ ọlọ́mọsàdì àrí ẹgbẹ́ omi tí kí bàbá wa àwọn afọ àwọn tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ wa ṣé o Nàìjíríà àràbà tí o ṣe kọlù mo kì í púpọ̀ bí ibà ipá gbàjẹ ọlọ́dọ̀ra pápá gbogbo kó wá máa báyìí bí adé òbí kéèyàn ó sì pa amálágbàjì ní èrè yẹn náà kí yóò pé wọn gbọ́ wọn. mo wá kí afáwa dókítọ̀ kankan rí àwọn lákìbù yìí kì í tẹ ẹgbẹ́ kéèyàn ó tó béèrè ọkọ̀ yín má lákìbù máa gbé ọkọ̀ lọ́jọ́ mi wọ́n sì wọ́n ata wọ́n kún ní ata wà lákàrà wà á kìrán sáà ń ṣe wọ́n òṣàṣìwà wọ́n yẹ kúnná múra dẹ́yìn fún àdìfọ́ kátìmá wà ilá àrùtàfẹ́ fìsílà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ومنهم منقول كفضل وأسد وزور تجاري كسر آدى وأدد وشاء في الآداب في الإضافة كعبد سمس وأبيك وآفا تقيم يوم أبوه ياكم الله وكذا بابا كنكاوي لكنكاوي بابا ياكم الله مواد بابا صاحب القرآن ياكم الله àwọn àmànúni ẹni kájúkú gbogbo ìjẹ fàárí fún inú ilé yìí ọba tó bù yín lẹ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní fi ń lá wa lójú ọwọ́ ní gbogbo ẹ̀yìn àfọ́pọ̀ kan dépòl makami yudiya ilalkhas ìní gbàgbé bàbá wa mahami ọlákújú ọ̀jọ̀gbọ́n ti dátọ́ lẹ́nu ògbín òkè yìí púpọ̀ arabiyan wa ingilisiyan hausawiyan novawiya baribariya gbogbo ẹ̀ lọ́lọ́kùn fún wa ọlọ́run ní fi ń lá wa lójú. ọwọ́ tí a ní bàbá bàbá wa ẹ̀gbá gbogbo ẹ̀gbá bàbá lọ́dọ̀ yìí ọgbà mọ́ kí rọ ìdù tí ń ṣètò gbogbo nǹkan yìí pẹ̀lú mímà nílẹ̀ gbogbo ọ̀nà tẹ́ dá sí wa lọ́rùn àtúbáwò ṣe ní bàbá wà lẹ́gbẹ̀ẹ́ ẹja máa gbẹ̀rẹ̀ wa bá ti gbẹ̀rẹ̀ wa abaka gbẹ̀yìn fún ara wa wọ́n tó aziruhu wọ́n tó wakiruhu wọ́n tó sabbihuhu bukratan wa asila àmàlẹ́ yìí kéèyàn kún mi dédé kún rẹ̀ ayélujára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wọ́n wéra wa ní wọ́n kò wọlé débìlà àwọn awọ́ ni àìpẹ́ra wa ní kankan wájú ọmọ kéwù ni àwọn atọ́ kéwù ni ìfẹ́ yín lọ́jọ́ ṣe bẹ́ẹ̀ ti ṣe ẹ sì máa ga sí ni yóò rí bẹ́ẹ̀ fóun náà ọ̀dàdà àwọn ọ̀dà quwwata illa billah. mọ́ kí bàbá àdínì tí a wé níra wà ní ajiwa Muhammadu Yusuf àṣebẹ́yìn bá wọ àdúgbò àwọn ẹni ọlọ́run bí tàwa bí tó sì gbé òkú wọn jẹ́ nǹkankan wọn àsọlọ́run máa ta lọ́rẹ́ ni. èmi rò pé olórí ètò ní gẹ́gẹ́ bí inú rẹ̀ táàpù wọn ṣé o lọ bí ibu kò sí irú ẹ̀ níbi pé kó máa da fún mi kó sì máa da fẹ́ ni tí bá fẹ́ òun náà lọ́lọ́ fi ń kó yín yọ. èmi rò pé wọ́n ti ṣeré ni àbígbà tó wá ránṣẹ́ sí nípa àwọn afẹ́fẹ́ lọ́ọ̀yà náà nísìnyí oko tí n bá fẹ́ jẹ́ wà ní ìwé náà bàbá ìsọdọ̀ tọ́nu adekọ́dé kánà ní Yusufa wọ́n ìwà ti Yaya Nda Solaty akramakum lakadi kana fi Yusufa lakadi kana fi Yusufa uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allaha kathira.
lónìí ẹ wá gbogbo tí jẹ́ kóró rẹ̀ fi hàn nínú àgbàjì lónìí lọ́rùn bá ọ̀la bàbá wa Sheikh Labibu bàbá rí bẹ́ẹ̀ Yusufa Ìkòròdú Yusufa ó ti ṣe ire. Yusufa Ìkòròdú Yusufa Yusufa Ìkòròdú Yusufa yóò ṣoríire Yusufa òjì ṣoríire. ọlọ́wọ́lá ní bàbá wa lọ́gbàjì tẹ́ tó wá sí nǹkan tí ò ní parẹ́ máyé la ẹni àní rẹ̀ bá lókè dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. mo wá fún àbáwọ̀ Sheikh Labibu ọba tí máa ṣe nǹkan tó fẹ́ rú rẹ̀ bó bá ṣe fẹ́. ẹ dákun torí ọlọ́run ọba Sheikh Labibu ọlọ́run ti túnú àgbàjì yìí ṣe ní gbogbo ayé. ní mímà mo wẹ́rí Facebook mo wá rí bàbá wa Sheikh Karibala ní conference mo wá rí àbáwọ̀ Sheikh Labibu ní conference náà. mo ní lọ́dọ̀ wa ní lọ́rin nǹkan wa ní ìjẹ́ kọ́ra rẹ̀ mà wá lọ́wọ́. sẹ́lágbádá yóò wọ̀ mí ná èyí ò ní ọdún ó tì. sáyẹ̀ kunu lẹ́ni kàdá sẹ̀kítà làbùdù amíràdí wọ́n tẹ̀yẹ àbúrò ẹ̀ àbàtà kùlù amúrí sáyẹ̀ nkọ́dí. ọlọ́run ìfẹ́ ṣe yín ló ti ṣe yín gbogbo ẹni tí bá wá ló kọ bẹ́ẹ̀ kí máa hàrà dàláyé ni ẹ wò ṣé wọn bá dàrú fún ayé Nda Solaty. wọ́n bá tẹ̀ fọ́tò ọdún lẹ́yìn tẹ̀ǹtẹ̀ káàkiri ẹ̀ ní ṣubú láéláé. ẹ̀tọ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nísìn àfọ́ àwọn ló lè ṣe bẹ́ẹ̀ ọjọ́ wọn tí wọ́n fún un ètò wọn bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ tó ń fọ́ rẹ̀ níjókòó rẹ̀ náà. inú rẹ̀ máa ń lani ní kí n pa ní. bẹ́ẹ̀ bá nínú rẹ̀ ọ̀la ọlọ́wọ́ àbúrò kan náà ni. gbogbo àtijọ́ tí wọ́n ti ṣe gbogbo tí wọ́n ṣe yìí kò ní kíra wà ní magamani ṣébi lókè náà rẹ̀ wà ní gbé. ó ní kí gìgísẹ̀ wọn kọ́kọ́ jú síwájú kódà pàpàkò ní. lẹ́yìn náà ni gìgísẹ̀ wà ìsápá náà sápá kọ́tápá àmọ́ kọ́tápá ní gbẹ̀yìn àwọn sẹ́nu kí o gbé inú wa gbọ́n. wọ́n ní kí n sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ fún mi lónìí ọ̀kẹ́nu Sheikh Labibu sáfẹ́ jẹ́ kí n dá pàtó padà sànàbí sóògùn. wọ́n ti wọ́n wí láti inú Ramadana báwo yẹn ń dààmú àwọn mọ̀nà òrùjú kí ni bẹ́ẹ̀ mi jẹ́ yóò sóògùn ìwòsàn gàlà Nabi wa Muhammadu sallallahu alayhi wa sallam. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ìyẹn ni pé méjèèjì ló gbé níwájú wa Al-Qur'ani ti jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ìwòsàn ni. nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un. kí bàbá wa ní sáré ìgbọ́dọ̀ gbàgbé sáré àmúnú ilé ní jẹ́ sáré ó ti wọlé kí ló kó tó sàṣàṣà bàbá rẹ̀ ní irú gbẹ̀ngbẹ̀jú ṣe ẹnjẹ́ ọba yẹn ká tẹ̀tẹ̀ kúta gbọ́dọ̀ tẹ́ mo
bàbá mi àfa mi ṣe wù gàrí. ìní ọmọdún lọ. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة وزكاة ما دمت حيا بوالديه ولم يجعله جبارا عصيا يوم ولد ويوم يموت ويوم كرمكم الله حياكم الله ننزل من القرآن ما هو شفاء كرمكم الله bàbá wa ìmáàmù àgbàjì mo kí yín púpọ̀. أكرمكم الله sàjárí pẹ́. àlífà bàbá wa lágbàjì nínú ilé mo kí yín púpọ̀. ọwọ́ fà wà fọ́ bàbá. yàtí mo kí yín púpọ̀. ẹgbẹ́ni ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run dáadáa. bàbá ní ká máa bí rárá wa àwọn ẹ̀ka ní gbẹ́ngbẹ́lẹ̀. ó pè ní ṣìfáwù. ما هو شفاء ó kó wọ́n pè ní ráhàmà. ورحمة àkọsí ọlọ́run ní àhámọ́tò ni. أكرمكم الله òun ní bá wípé yẹn ó wípé àyà mi ó ní wọ́n máa rí sálẹ́kà ilá رحمة للعالمين إلا رحمة للعالمين. ẹ̀wọ̀n kọ́ sínú àkíkí أكرمكم الله kọ́ sínú ìdọ́fẹ́ mẹ́ kọ́ sínú sífù alẹ́ mọ̀ọ́sùfù mẹ́ kọ́ sínú mọ̀ọ́sùfù alẹ́ sífà mẹ́ حياكم الله kọ́ sọ̀rọ̀ àkíkí wá ní máa rí sálẹ́kà ilá. ó tún wá jẹ́ pé lókè ní ìsísì náà wọ́n jẹ́ bó tam wọ́n jẹ́ bá tam tí ó ṣe wọ́lú. كل من فسنيته من موجب كمل كلامه عنده فلينسب. حياكم الله تكون جالكم إلا دادا وقامت النسوات إلا دادا ويكون فيما سوى الإيجاب فهو للإيراب بالإيراب. وما أرسلناك إلا رحمة للعالمين كرمكم الله النبي ومحمد صلى الله عليه وسلم nínú àwọn àgbàjì lọ́wọ́ yẹ dọ́kun ẹ̀ صلى الله عليه وسلم النبي ومحمد dáadáa. gbogbo tí ń tẹ lára òun ni ìwòsàn ni kọ́ wá fi sáwọn. الله عليه وسلم báyà mi lẹ́nu wọn ta sọ yìí Buhari wọn bá ń bẹ́. أكرمكم الله Ànábì wa Muhammad صلى الله عليه وسلم ó ní tàdá o لكل داء دواء أكرمكم إلا الموت والهرم. حياكم الله ẹ̀sọ́ fún wọn náà kàyí. متفق عليه kò sí àrùn tọ́lọ̀ ńlá etí ológun. أكرمكم àbí nǹkan méjì. نعم
òun náà ní kú àtọ́gbó. ayakumullah. ọmọ aláyé náà sì tún dọ́gba sí náà. ayakumullah. wọ́n máa ti ń gbó kẹ̀kẹ́. àbí owó èyí wọn gbọ́ wọn. akramakumullah. kí ló wá ní tàǹtàkọ̀ àdísì ọlọ́run. نزل القرآن إلى شفاء ورحمة للمؤمنين. pẹ̀lú àdísì sọ̀híhù gbogbo eríkèéríkèé ànábì òun ni ó sì ti ṣe. sallallahu alayhi wa ó sallam. fi ọ̀rọ̀ fún gbogbo ọmọ. mo bẹ̀rẹ̀ láti tù hámẹ́tì. ayakumullah. bàbá التبرك بنعمة الحبيب صلى الله عليه وسلم. hámẹ́tì lẹ́hàbíbì. بنعمة الحبيب صلى الله عليه وسلم وبفضل الله ذويه. bó ṣe ọlọ́run máa ha kẹlẹ̀lẹ̀ ọmọ pé kẹlẹ̀lẹ̀ wọ̀ ẹ̀ṣẹ̀ lásán ìwòsàn ni. allahu alayhi wa sallam. àwọn tó wá tẹ́wọ́ bẹ̀ wọ́n bẹ̀ lẹ̀ ìgbẹ́kọ̀ ha ó ṣe ọlọ́run sọ̀tọ̀ pé kó má gbé mu. sallallahu alayhi wa wọ́n á sallam. sọ sí sahih al-Bukhari lórí. أخرج البخاري في صحيحه باب الشروط في الجهاد والمصالحة مع أهل الحرب. صالح يصالح مصلفا على الفعال والمفعل وغير من مارس ما وعدل وما يلي الآخرة مد وقت أما كثير الوداد من مبتدئ والمصالحة مع أهل الحرب وكتابه الشروط وفيه ثم إن ó ti ní a máa sọ agbada fún mi kí n kó bá wa sí àbọ̀sẹ̀ gbẹ̀gbẹ̀. غزوة جال يربك أصحاب النبي صلى الله عليه وسلم بعينه قال فوالله ما تنخب رسول الله صلى الله عليه وسلم ما تنخب رسول الله صلى الله عليه وسلم نهمت إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده إذا لك بها وجهه وجلده إذا أمره ابتدره أمره وإذا تودع كاد ويتتلون على وجهه. ẹlẹ́gbẹ̀ni ọlọ́pàá bẹ̀rẹ̀ rẹ̀ kọba kí bó ṣe ọlọ́run dáadáa. bó ṣe ọlọ́run ti pàgbẹ́ bí kẹlẹ̀ lẹ̀ bá bọ́ọ̀lẹ̀ lára wọn kò ní lọ lásán. ẹni tí kò fẹ́rẹ̀ bá mú kọ́ bá gbẹ̀mí. gbogbo tí ń bá ṣe láàrún ara yóò pọ̀ jìgìjìgì dànù. allahu alayhi wa ọwọ́ àti pamọ́ kò sí fi sáwọn. sallallahu alayhi wa bí wọn bá sallam. tún kẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọmọ tó fi bò nítorí ìwà tí wọn náà ń fọmọ ọlọ́mọ ni. allah. ó ṣe ọlọ́run wọn hàn kẹlẹ̀lẹ̀ àwọn sàábé wọ́n sì tẹ́wọ́ gbà wọ́n máa wá fi pajú lójú ẹ̀. la ilaha illallah. ẹni tí ò ní mọ̀ tí máa lè ọ̀wọ́ ojú náà ojú sì máa mọ́. allah. wọ́n máa tún wá lura wọn lérí ẹ̀ wọ́n tọ̀ báyìí. la ilaha illallah. kẹlẹ̀lẹ̀ ní òní tẹ̀ǹtẹ̀ ìwà ní kébè rí lérí ẹ̀. la ilaha illallah. ó ṣe ọlọ́run sì kọ̀ fún ọ bẹ́ẹ̀. ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. ọwọ́ wọ́n sì kejì àtàbárùkù mi máa yẹ kùsìlẹ̀ nàbí sallallahu alayhi wa sallam. التبرك بما يغسل النبي صلى الله عليه وسلم. غسل النبي غزل يغزل غسل متعدد فعل قياس مصدر المعدى من ثلاثه كرد رد وفعل اللازم باب مفعل كفر ان وكجوا وكشد. التبرك بما يغسل النبي بما يغسل النبي صلى الله عليه وسلم. ẹ̀dọ́gbẹ̀ni ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀ọ̀bà kí bó ṣe ọlọ́run dáadáa. allahu alayhi wa sallam. bá nàbí báwẹ̀ kì í wé dànù. بما يغسل النبي. ó ṣe ọlọ́run bọ́ síbi kéèké ni yóò wá wẹ̀ sínú ẹ̀. allah. omi tó bá wá fi wẹ̀ wọ́n máa wá tù ú mára ara wọn lọ́wọ́ bí yé. la ilaha illallah. ìjọ bá gbogbo àwọn onú mi rẹ̀ kálukú wọn máa wá sáré. أخرج البخاري في صحيحه عن أبي موسى رضي الله عنه قال كنت عند النبي صلى الله عليه وسلم وهو نازل بالجعران بين مكة والمدينة ومعه بلال فأتى النبي صلى الله عليه وسلم أعرابي عربي
فقال إلا تنجز لي ما وعدتني إلا تنجز لي ما وعدتني فقال له أبشر قد أكثرت على من أبشر فأقبل علي بن موسى وبلال كآيات البدبان حياكم الله ẹni yìí ìdí nfẹ́ mẹ́ nǹkan méjì ọ̀fẹ́ para jẹjẹjẹjẹ pàdánù Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ yóò bá nẹ́nu wa Muhammad dáadáa sallallahu alayhi wa sallam ẹni wo sọ ní wọlé Buhari ẹ bá mẹ́ sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ẹ̀sàdéhùn kan fún mi ẹ̀ sì pé ó sọ ọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ bẹ́ẹ̀ mo sàdéhùn fún ẹ irú àdéhùn sallallahu alayhi wa sallam ọlẹ́ ẹlẹ́kùn mi lásán sallallahu alayhi wa sallam ọwọ́ sì fẹ́ jẹ́ ẹ̀kú òkè níbi ìdú oyin náà mo fẹ́ jẹ́ ẹ̀kú mi lásán sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá lè tọrẹ kó fọ́ ọlọ́run nífàkúfà sallallahu alayhi wa gbogbo sallam àwọn tí wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nnà látàyé ọ̀rẹ́ ni wọ́n ta fọ́lọ́run Allah ó sì ọlọ́run kó bẹ̀ ẹ̀wù tẹ̀rù mi nìkan náà ló ó ní lábàásà bìláàlù bínú la ilaha illallah wọ́n sì ọlọ́run wá sí aṣọ yẹn kọ́kọ́ ẹni yẹn wá ọwọ́ ara pálapàla wá lọ bí abọ́nú rẹ̀ báyìí sallallahu ní alayhi wọ́n ti ṣe abọ́nú rẹ̀ ní wọ́n fi parí ìfinu ara rẹ̀ báyìí ìfinu ara rẹ̀ báyìí ó sì ọ̀rọ̀ ọ̀tàlọ́fọ̀nà èyí mọ̀ ọ́ sallallahu alayhi wa sallam ọlọ́run nípa nígbà rẹ̀ dúdú jẹ́lẹ̀ ní ọmọ sára rẹ̀ wọ́n ní wọ́n ti àlẹ́ ìdá ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ọlọ́wọ́ sọ ti ẹjọ́ làákùn sí ọ̀bẹ́ni tó fún sọ́ọ̀lì fún yàn nígbà tó ọmọ tí wọ́n fi ṣe tẹni ẹlẹ́ni Allah gbogbo àṣekàláyé yọ̀pá Allah ìwọ rojú kó rọ kàfúkà Allah rọ kàfúkà mọ́kà tí ń ṣe yọ̀ padà kà. ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بفضل ما يلد رسول الله صلى الله عليه وسلم àwọn gbogbo ogun wọ̀nyí kìí ṣe bí ìbáàdà Ádámù ó bí tó ṣe ọlọ́run fẹ́ fi jọ́sìn gan-an Allah òun ni la salata liman la wudu'a lahu حياكم الله kò sí irun fẹ́ni tí ó ṣàlùwàlá. التبرك بفضل ما يلد رسول الله صلى الله عليه وسلم ó ṣe ọlọ́run bá ṣàlùwàlá tó jẹ́ jẹ́sìn kí ló dé dá ní ìjà ọlọ́run fọlọ́run lè fi jẹ́ ara rẹ̀ ní. Allah lọ́sọ̀ àlẹ́ bí mo ṣe ṣe illa ma tawalla. وكفر kí ló dé abínú yóò ṣe rún wọn lè àwọn ṣe rún. Allah ẹ̀sìn tó rọrùn ni bẹ́ẹ̀ bá rọrùn ọlọ́ni ẹ má ṣe wàhálà ẹsẹ̀ tẹ́yà mú. حياكم الله gbogbo tí ó bá máa ṣe wọ́n ní wàhálà ọlọ́wọ́ ọ̀fẹ́. التبرك بفضل ما يلد رسول الله صلى الله عليه وسلم أخرج الإمام ابن حبان في صحيحه ابن حبان في صحيحه وترجم له بقوله ذكر عباد التبرك بهدوء الصالحين من أهل العلم. ẹ̀dá pẹ̀lú ọlọ́run ló ń bẹ lára rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run dáadáa. bó ṣe ọlọ́run bá ṣàlùwàlá nítorí ẹ̀sìn àwọn àkọsí máa sá káàkiri Allah ẹ lè wo sọ ìbùnú àbáàdà nínú àwọn òkúnnágbòǹgbò tí gba àdìsí wa lọ́wọ́ حياكم الله òun náà fi nù sàyíwù rẹ̀ tá ànábì bá ṣàlùwàlá tán kò ní dàmí àlùwàlá nù àwọn àkọwà pé ẹlòmíì yóò máa mú حياكم الله ẹlòmíì yóò máa fi para nítorí sì jà lábíyà ṣùfìyà àná. حياكم الله صلى الله عليه ṣé wọ́n ṣe bọ̀ ní iná balẹ̀ àbálù mi ní ẹ̀jẹ̀. وإنما لكل مريد gbogbo ewéjọ àti ìjọgbó àtẹ̀yí tí ò jogbo bàbá kó gbogbo ẹ̀jọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ حياكم الله látẹ̀kùn mú kíra wọn sọ́mbà wúrú létí wa lè rìn jẹ́ ẹni lálẹ́kísá. حياكم الله mọ̀jẹ̀ jẹ́ máa wà rọ̀kì nǹkan bẹ́ẹ̀ ló wájú àwọn àgbàlagbà ọkọ̀ náà ní gbogbo ó sì gbé wáyé. أكرمكم الله
tó bá ti dákọ̀ ọlọ́run ti gbé bí sí mi rẹ̀. sẹ́bi tó náà fẹ́ náà nù ní kíni wàhálà tiẹ̀. ó sì ọlọ́run ó sì máa wò wọ́n báyìí. sallallahu alayhi wa sallam. ẹni tí inú rún tó bá ti mú omi àlùwàlá inú rún náà ó sì kú. Allah. ìṣọ́ bàbá. التبرك بشرب دم النبي صلى الله عليه وسلم ذكر العلامة الهيثمي عن عبد الله بن الزبير أنه أتى النبي صلى الله عليه وسلم وهو يعتكف فلما فرغ قال يا عبد الله اذهب بهذا الدم فهرقوه حيث لا يراه أحدا. ẹ̀dọ́gbẹ̀rin ọlọ́pàá mi láàrin kọ́bẹ́ kí bó ṣe ọlọ́run. Allahu akbar. Al-Allamatul Haythami òun ló gba àdìsí yìí wá. àsọ̀tì ọlọ́run náà sì máa ṣe operation. Ayakumullah. ní déédéé ìmọ̀ àjọ náà. Allah. operation àwọn àgbàlagbà pọ̀pọ̀ lọ́dọ̀ àdúgbò mi. tẹ́yìn bá ń rọ wọ́n púpọ̀ báyìí wáyé wọlé gbé boríkì wọn. gbé boríkì wọn. ọba abẹ́rẹ́ wọ́n wà ní ìdókòwò máa wọ̀. Ayakumullah. èyí tí màá wá pọ̀ mi láti ẹ̀mí ó lè síjú wò. òun dàbẹ̀ lẹ́yìn fún tí ó pa báyìí yóò wà nílà wọn báyìí yóò lè là lọ́rùn mi tí màá tẹ̀. ìfọ̀ ilé ìlójú kí bàbá mi ṣe tó ń da ìníbò tó tó báyìí. àṣẹ wọn kọ́ sẹ́rẹ̀ látara lẹ́bí wọn Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wá ní ìwò tí wọ́n fi ń fa èyí. ẹni wọn bá ti dé gòrí wọn bá wá fa dúdú mẹ dúdú wọn máa fa èmi là ń bàbá onítọ̀ lérí mẹ́rẹ̀. Allah. èmi ọ̀rá ti kan ìdí ìkéwù kan wọ́n ní wọ́n ní tí ọ̀sẹ̀ nìkan mẹ́ èyí bò wọlé mẹ́. àmọ́ sí ọlọ́run Allahu alayhi wa sallam. bàbá ìlú wa débi wọn Muhammad sallallahu alayhi wa sallam. tó bá fẹ́ èdè ara rẹ̀ àwọn ìtọ́ wa tó dàbí dọ̀m̀bọ̀rọ̀ tó kì í kò sí tó dúdú ní ẹ̀jẹ̀ ànábì. Allahu alayhi wa sallam. ọlọ́run fọ́ gbogbo ẹ̀. Ayakumullah. èyí tó wá tó ṣe lọ́kọ̀tì àwọn sàábẹ́ wa wò Sallallahu alayhi wọ́n wa kò sallam. sápọ̀tù wọ́n kò sápọ̀sì wọ́n kò síwájú wọ́n kò sẹ́yìn eléyìí ọba ẹgbẹ́ kọ́tẹ̀ ìjẹ́ méjì pín sọ́kàn ẹ̀yọ̀ kan pín sí méjì. wọ́n máa wá gbà lójú ó sì ọlọ́run kọ́ máa sọ sẹ́nu báyìí. La ilaha illallah. wọ́n máa sọ sẹ́nu. La ilaha illallah. wọ́n sọ ọlọ́run àti kí ló dé tẹ̀ fi ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn mọ̀ pé àlùbáríkà ọ̀la yín. ọlọ́run ẹ̀jẹ̀ mi bọ́ ànábì ó ní ẹ̀jẹ̀ mi bọ́ sára yín. ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. Allah. ọ̀dà bí ìsìn wọn bá wá ṣiṣẹ́ abẹ fún yàn. Allah. wọ́n ra kí ni wọ́n fi ràn. Karamakumullah. kí ló dé tẹ̀ ń pa èèyàn pakúpa. mo wo masala kanunu majalla. Akramakumullah. ìní dá kọ́ńtọ̀n tó ní haramẹ́ni náà lọ́wọ́. Ayakumullah. ọba tí wọ́n gbẹ́ ń bẹ̀ jẹ́ ọba àtẹ̀ẹ̀ta. wọ́n wá gbé ìmáàmù ìyẹn àgbàlagbà nínú àwọn ìmáàmù. Allah. wọ́n gbé lọ sí Amẹ́ríkà. ó ní àrùn nígbà tí wọ́n ti wọ́n ní àti káwọn kọ̀ndẹ́mù gbogbo àmọ́ àwùrẹ̀. La ilaha illallah. bẹ́ẹ̀ ti gbé apològbòlùkẹ́ ẹranko mbẹ́ báyìí lẹ́ẹ̀kan náà àti káwọn gbé agbòlùkẹ́ mi. Ayakumullah. wọ́n sì fi ọba mẹ́ta òun ìnáwó olóhùn ọ̀nà. Allah. wọ́n ní sẹ́yìn ó yé wọ́n ní lágbára ọ̀nà. ó sì ti ṣe fatiwa wípé máa bá gbé àbùwárù kèfèrí sí inú mùsùlùmí òun náà ti di kèfèrí nù. Akramakumullah. àwọn àṣẹlẹ̀ sí rí ẹ̀ wọ́n á gbé kọ́mpìlìtì àbùwárù tiẹ̀ wọ́n gbé kó mẹ́ àmì tí wọ́n gbé sí bí màjúsí ni bí Yẹhudi ni wọ́n sá gbé sí bẹ́ẹ̀ àwọn alára àbí ohun rẹ̀ wọ́n kó. Ayakumullah. wọ́n padà wá gbé mọ́sálà náà wọ́n ní kó mójú kó mi èyí. La ilaha illallah. kí ló dé tá a fara wa bá tó kẹwàá ọ̀dọ̀ wa gbogbo tá a bá lò ká tó dérí ilẹ̀ ó ti ṣètò rẹ̀.
fẹsẹ̀ yóò kù wọ́n wá sọ fẹsẹ̀ àwọn ará inú ẹ̀ màsà tí wọ́n fi rán inú ẹ̀ ní ṣé káwájú àbọ̀ yóò ní ti di kèfèrí. Ayakumullah. Ọlọ́run tẹ́ gbogbo tí ó máa ṣe wòsàn wa. Rahmatu ni anábìlì kẹ́ni mo jẹ́ fún yín. Rahmatul lil alamin. Rahmani. Ataba olóko bí sàrí sharifi sallallahu alayhi wa sallam. Ẹ̀dá pẹ̀lú ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí ó ṣe ọlọ́run dáadáa. Allah. Ṣáàrọ̀ mi ń bẹ lọ́dọ̀ àwọn aláṣẹ́lá yìí títí lónìí. Kódà wọ́n tẹ wọ́n kánú. Láwọn àtúnṣe pé wọ́n sọ àbárù nàbì. Sallallahu alayhi wa sallam. Irú ànábì wọ́n gbé wa. Sallallahu alayhi wa sallam. Irú Rashid Abdulkadir wọ́n gbé wa. Ntí mo wá rí tẹ́yọ̀ ní bàbá ànábì. Ààyè ni nígbà tí ń bẹ ààyè ní gbò tó sípò padà. Ayakumullah. Afáyà Yaya Nda Zawusu àjọ bẹ́ẹ̀. Karamakumullah. Wọ́n bá ti wá yọ irun ní kúrò níbi gíláàsì. Nínú gíláàsì náà lọ́wọ́ o. Ipe gbogbo kálukú fẹ́ wò gbogbo náà ti bẹ́ẹ̀ kí ni ó ṣe yóò kú fún ẹlẹ́kàrà. Allah. Ayakumullah. Ẹ mẹ́rin. Ó ṣe ọlọ́run ti mọ àǹfààní tí irun rẹ̀ ti máa ṣe. Bàbá wa lọ sí Mínà. Ayakumullah. Gbogbo àwọn mùmínì àwọn sàhábà wọ́n tó lọ́tún wọ́n tó lọ́sì wọ́n tó wájú wọ́n tó lẹ́yìn. Sallallahu alayhi wa sallam. Mo bá fari fún tayọ wá sọ fún farifari yóò ní máa pín fún wọn ní wóró méjì. Sallallahu alayhi wa sallam. Ẹ dẹ́kun ẹ bá yóò bá nẹ́bí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàtà sùúrẹ̀ bàǹkà. Rawa Muslim fi sahihi min hadisi Anas ibn Malik. فقال إن رسول الله صلى الله عليه وسلم أتى بنا فأتى الجمرة قرباها ما تنزلت بمنى ثم قال للحلال خذ وأشار إلى جانبه الأيمن ثم اليسار ثم جعل يأتي الناس. Ẹ̀dá pẹ̀lú ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run. Yọ wá wá irun rẹ̀ fún yàn. Ẹni tí hóró méjì bá ń bẹ lọ́wọ́ ẹ̀. Wọ́n bá délé ẹni tí ò rí náà tójú ń dà láàmú. Tọ́ba ti du irun rẹ̀ sómi. Yóò ní bí barakati nàbí ìdáka. Allahu alayhi wa sallam. Tọ́ba fọmi náà bọ́jú ojú rẹ̀ ọ̀pá lẹ́kẹ̀tẹ̀rẹ̀. Sallallahu alayhi wa sallam. Wọ́n bá dáa nínú òkúni wàlídì. Jagunjagun Islam tó ṣe pé kò fẹ́ sí ara àtàmá nínú òròfó ara rẹ̀ tó dán. Ayakumullah. Ọkọ̀ ni wọ́n kún sápásápá. La ilaha illallah. Ìwọ́n wọ́n pé Yẹ̀wúdí kan ibu ànábì Muhammad. Wallahu alayhi wa sallam. Wọ́n tó gbé bọ́ bá lóògùn kí ló dé tí wọ́n bá sa oníṣàkúsà máa kẹ́jẹ́. Wọ́n bá kẹ́jẹ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ ní ṣe orí bẹ́ẹ̀. Wọ́n ní báwo bá lójú ogun irun ànábì lòun ó fi sí abẹ́ ìfìlà wọn. Sallallahu alayhi wa sallam. Ọwọ́ wa dé. Allahu alayhi. Ọwọ́ àwọn tó fẹ́ fọ́ọ̀lù wọ́n ti kan ní òní takìtì. Sallallahu alayhi wa sallam. Ó ṣe é dẹ́ ọlọ́dọ̀ ọba Yẹ̀wúdí ni. Ó ní wọ́n lò ó dún òjíṣẹ́ tiwa. Allahu alayhi wa sallam. Wọ́n bá bú ànábì bíọ́ mi àfa mi ò sì kọjá ní ọlọ́run tó gbéra rẹ̀ níjà. Allahu alayhi wa sallam. Ṣé kádàrá kan lè ṣe lẹ́yìn ní sábàbí? Ayakumullah. Ọgbà pé kádàrá kan lábí yẹ kún kádàrú. Ilà máa àṣàbàbù ó máa ṣe rí kádìlá kúdà wàlẹ́ àdúrà. Ayakumullah. Yóò sì kọjá lé ọpọlọ tóra rẹ̀ kí n jà. Ayakumullah. Khali Munalawali. Ọgbà pé bẹ̀rẹ̀ yìí wọ́n sí ọlọ́run. Gbogbo ọmọ ọdún sì yà fún torí pé ó ní ìwọ̀n tí fi báyà. Allahu alayhi wa sallam. Khali ni wá ní bọ́lọ́wà. Àwọn ni a bá múra níbi wa bí síbi. Sallallahu alayhi wa sallam. Ó ní ẹ̀sùn mẹ́. Àwọn àdẹ́bẹ̀ ó ní àtàlẹ̀ yìí ló màlìwọ́nù bí dunya wa màlìwọ́nù bí láàkìrà. La ilaha illallah. Wailuka thumma wailuka. Ayakumullah. Ọba òun rẹ̀ kàkà. Ó ní yá Khali Munalawali. Sọ ma ta kọ́ ẹ̀kọ́ torí ẹ̀kọ́ sí. Ó ní máa ń sì fẹ́ mà. La ilaha illallah. Ó ní da'awnaka linaditulaka sharakatilati. Ayakumullah. Ọlọ́wọ́ àwọn tá a fi pààyàn ní pàpà. Ó ní mashallah láǹtẹ̀ fún bí ẹnìkà.
Allahu akbar kabira. ìbẹ̀rù Ọlọ́run àtàṣe Ọlọ́run ni wọ́n ti ti kálẹ̀ sí ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ bá lùlù síbẹ̀ yóò di ajá di gbólógbóló. Akramakumullah. kọ́dọ̀ bá dìrì àmọ́ agbájìlá lọ. àwọn tí wọ́n ti parí iṣẹ́ bẹ́ẹ̀ wọ́n sì ní yí tí wọ́n wí. wọ́n bá bẹ́ẹ̀ wọ̀ sí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wọ̀ yóò yàgbọ́ ajá gbólógbóló àbí kò fọ́ yà wẹ̀rẹ̀. Akramakumullah. ọ̀nà ẹ̀fọ́ bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀fọ́ bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀dí ìbá tóbi mo tó mọ̀. Ayakumullah. ọba bá wọlé kí ló dé àlejò bẹ́ẹ̀ tó súnmọ́ kọ̀ọ̀tún. La ilaha. ọgbẹ̀gbà wọn ni mo dájú mẹ́ hali mo ni wà nídìí eléyìí ò tó mi ló ń gbẹ. Sallallahu. ẹ̀rọ sí kókó àgbẹ̀. Allah. gbogbo àwọn kèfèrí wọn rẹ̀ rí. Nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. wọ́n ti kàdí ṣe ilá ìdádáadá ojú ní àìmọ̀ nǹkan tí wọ́n bá máa kọ̀dájọ́ pé kàn wọ́n sí. ìwọ lọ́nà. Allah. hali àwọn ọmọ nídìí ọwọ́ fọwọ́ gbọ́bìnà rẹ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ hàkì حياتك يا حي يا قيوم الله لا إله إلا هو الحي بتكبيرا La ilaha illallah. ونشي الله لا إله إلا هو الحي القيوم. وتوارثي أبا إني أرجع جلا أبي أقول نبغى كذا أني صوتي كو حسين بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. ìmánì wọn gbé débẹ̀ àwọn tí ìmánì wọn gbé débẹ̀ ni wọ́n mú dẹ́mu nàbí. Allahu alayhi wa sallam. wọ́n bá gbé dẹ́mu kó fẹ́ ṣe àfọlùbárìkì ọ̀la nàbí lọ́dọ̀ ọlọ́run. Allahu alayhi wa sallam. Khalid ọmọ wa ní ìlọ́ba gbé sẹ́ńtẹ̀lì ọba gbé sẹ́nu báyìí gbà. Allahu alayhi wa wọ́n sallam. dàpọ̀ sẹ́mi tó fi fi agbèlé lẹ̀. Allah. ọ̀rọ̀ ni a máa ṣe fàájì lọ. La ilaha illallah. ọba rẹ̀ ní kó wọ́n lulẹ̀ gbà náà lè mú wá dé. ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. bàbá pé kò ní máa kọ́ ta nǹkankan. bàbá pé kò ní máa kọ́ ta nǹkankan. àmọ́ bí kankan ibà tà yóò ṣubú lulẹ̀. Allah. La ilaha bí illallah. òkú ẹ̀yìn máa gbọ́n. lẹ́ẹ̀ka tẹ́kẹ̀rẹ́ ní abẹ́ mú nàkà wálé kúnlẹ̀ ṣé yìí rẹ̀ sí ẹ̀tù. ما ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. ما هو شفاء ورحمة للمؤمنين. ẹ̀ka lọ bá ní mo gbà mo sọ̀rẹ́ńdà èmi ò ríru eléyìí rí. Allah. ó ní aṣáájú. لا إله إلا الله وأن محمدا رسول الله تبارك. nàkíbó láṣẹ́ra. Radiyallahu ta'ala anhu. ó ní alùbáríkà. Àmín. àwọn àgbàlagbà ti jẹ́ ní wọn náà ti ń tẹ̀ yìí. Allah. ó sì dẹ́kun àgbàlagbà. Àmín. kéwù tiẹ̀ tó ti ju tiwa lọ kọ́dọ̀ tó níwèé nù. ó sì lẹ́nu wá rùn rí. Ayakumullah. ọmọ eke tí ọba sì ti wá gbá tí ọba ti sá fún gbàǹjà àgbàlagbà. ìyá ọmọ obì tí eyín tó bì fi jẹ gbàǹjà nu gbàǹjà yóò da oyin náà mà. Ayakumullah. ọ̀ní kájú kú. Àmín. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sì bá ń sàmì dáadáa. Àmín. Ya Allah. ọ̀ní ìwà àwọn àwọn tó rù ní. Ayakumullah. àwọn ti lẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà ní kó tó kú òlé. Akramakumullah. ẹ wọ́n bó ti bá búbú. sọ́ni ọba ìjọ kọ rẹ̀ mọ́ ni. Ayakumullah. táǹsẹ̀ra wa léṣe dárò pé yẹn ní í ṣe wá. kí o gbé yóò máa bọ̀. التبرك بعرقه وشعره وشعره صلى الله عليه وسلم. أخرج البخاري في صحيحه في باب من زار قوما فقال عندهم سمع عن أنس أن أم سليم Ayakumullah. كانت تبسط للنبي صلى الله عليه وسلم نتعام أنس وما مالك
ìyá rẹ̀ ní jẹ́ Ummi Selimi ọgbà àlùbáríkà ibi ẹni tàbí làwùsí sallallahu alayhi wa sallam gbogbo ẹni bá bẹ́ẹ̀ lọ́wọ́ kẹ́yà yìí kó bá gbogbo ní Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ọwọ́ olówó ma fi bóra ní sallallahu alayhi wa sallam ọwọ́ ma fi bóra ní ìwọ̀n jẹ́ àlùbáríkà ẹni náà ó ṣe ọlọ́run ni ó sì di ọmọ tó ṣe pé yọ wà fòkó kílà ń da ẹni pa àwọn àgbàlagbà ló sí kódà ìtọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ọmọ amádìkì ni tó ti ṣe rí èrè gidi mọ́ ànábì èlò ìkùnlélẹ̀ tọ́ ní tó kó mẹ́ sallallahu alayhi wa sallam ó ti ró ìnimi la mo fẹ́ ní olè jòkólẹ̀ nínú ìjẹ́kùnlẹ̀ Sharafi Maulana tó wà lérí àlífà bàbá mi bí ti dúró náà ní ẹbá sí ní àtẹ́nàká kọ̀ọ̀kan fún. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ayò wọ́n kú bá máa wá sọmọ lẹ́yìn pẹ̀lẹ́ yóò bí tún àmì àwọn aráàlú ni wọ́n sì máa bá ní kọ́mọ sí ọmọ ntí ọkàn wọn ni wọ́n ṣàdúrà fáwọn ọgbàgbé ẹ̀gbọ́n ọgbàgbé ìgbì ọ̀rọ̀ ọmọ gbé ni àbọ̀rọ̀ ní àgbàjọ ni tó bá ti mọ ti ń ṣẹlẹ̀ lé ọlọ́run ti parí gbogbo èyí wọ́n ti mójú kó mẹ́. nunazzilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wa rahmatun lil mu'minin. bá nábì bá tọ̀ èyí wò làwọn àgbàlagbà bá ẹ̀rí báwọn àgbàlagbà wọn lọ ìta torí mo gbọ́ lẹ́nu bàbá mi wọ́n ní nípa kàtà ọkọ ìyàwó àti ìyàwó wọ́n ṣe ìyàwó tọ́wọ́ yìí wọ́n láwọn bọ́ lọ́dọ̀ ṣe wà wọ́n bá sì sọ̀rọ̀ ṣe wà ibùnà àmì Sheikh Ahmadu Rufai Nda Solaty rahimahullahu ta'ala. àti ìyá àti bàbá méjèèjì làwọn àkọ́kọ́ lé Solaty ẹni tí ọba bá kó sí mi ẹnu ẹ̀ àwọn èso ọmọ obìnrin ayakumullah omi bẹnu àgbàkọjọ tó rọ akramakumullah méjèèjì la kó kí ayakumullah o kó ewu máa gbọ́. ẹ̀rọ bàbá kí bò sí ọlọ́run dáadáa. nunazzilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. wọ́n wá ní ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó dọ́nà ni wọ́n wá kìlọ̀ fún mi. wọ́n wá lọ́dọ̀ ń parí ìyàwó tán. ó ṣe sáà nílé òru wọn wá fẹ́ tọ̀ ṣe ti máa gbé lórí àìní tọ́lẹ́tì inú ilé àti ta. ayakumullah lábàjáde ọkọ ìyàwó bá yọ Zakari. ìntọ̀ àṣẹ eléyìí jínú tí ń ra kábà dínà. la ilaha illallah làwọn bá gbà lójú. la ilaha illallah lónìí fẹ́ gbà tí lè má ọkọ ìyàwó bá yà rẹ̀. allah wọ́n wá wọ̀ tí wọ́n ní bàbá tí máa wá wọ̀ pàkàtà. la ilaha wọ́n tọ́ bá ti lọ sóbi bẹ́ẹ̀ làwọn àlùjànnú máa gbé tó bá ti tọ̀wọ́ pé kúlú wíyà ilayya. anna wùsàmá nafarun minal jinni. wa kanu inna sami'na àlùjànnú ó dé òun sínú Nàìjíríà mi ní wọ́n dáa mọ́. la ilaha illallah ẹ bá ń kíṣẹ́ wọlé hàlùkà. ayakumullah bàbá wọn ló dáa sínú mi lẹ́nu kúrẹ́ wọn. nunazzilu minal qur'ani ma huwa shifaa'un الحلقة الشيخ والشيخ والحلقة ما هو شفاء ورحمة للمؤمنين ما هو شفاء ورحمة للمؤمنين القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتمكنون لكان هذا القرآن حياكم الله من كما بتابع كاتوكي يوسي دي القرآن يا باجي حياكم الله ولا دي كما تقولي هي ابو علي جنو جالس حياكم الله yóò wá ẹni tó fọwọ́ kàn án
gbogbo ẹnìkan kan jáde. Akramakumullah. àṣewọ́n ní kọ́ńfúrẹ́sì tí gẹ́gẹ́ bí ẹ̀ka ti kọ́ńfúrẹ́sì sí lọ́rin ibo wà bàrùbá wà núpẹ́ wà gbogbo wa wá ọwọ́ akẹ́gbẹ̀yìn ra núpẹ́ ètò ń wá obìnrin kan nílọrin láì máa yọ ọdún ọwọ́ rẹ̀ wá bà. ìwọ̀n gbádùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ pọ̀ lé lérí. La ilaha illallah. ó tó dọ́ méje kájà níyẹn tó yọjú sọ ní gbádùn ìyàwó tèmi náà wọ́n sì wá tọ̀ lémi lémi. La ilaha illallah. ọ̀dàdà La ilaha illallah. ọ̀dàdà nítorí ẹ̀ mo ti ṣe 40 fún. La ilaha illallah. bí ibà ṣe pé kọ́ ọ̀jẹ̀ pa wá àkùránì kò kéyìí inna sami'na. ọ̀dà tó fún ni wọ́n ti fún yókù ni mo kó sí láwọn yókù lára rẹ̀ nísìnyí. La ilaha illallah. wọ́n làwọn àgbàlagbà yìí fi ilé tọ̀ nílé tọ̀. La ilaha wọ́n là nábì náà lọ ilé tọ̀ yóò gbé po rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. sallallahu alayhi wa sallam. tó sọ ọlọ́run bá tọ̀ tán sínú kó tó di bẹ́ẹ̀ lè dànù láàárọ̀ hadithu ni sahih èmi tí a bẹ sọ ma máa ní ti ṣe rí retí ẹ̀ fóònù. sallallahu alayhi wa sallam. yàrá bá gbé pọ̀ lójú ànábì bí kóun lè dànù yàrá yìí kọ̀rọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. yàrá àwọn àdúrà bí abẹ́ mú oyin àti bó ọwọ́ ànábì kan kù. sallallahu alayhi wa yàrá àgbà yóò máa panu lábẹ́ yìí. sallam. ọba tó mú táyọ̀ kò fi àháfà owó ti mẹ́mẹ́. La ilaha illallah. sẹ́wọ́n ti kẹfẹ́ rí. Allah. kí ni sọ́jà tiẹ̀ kí lọ ọlọ́pàá bẹ̀rẹ̀ tiẹ̀ La ilaha. ọ̀dà ni wọ́n sọ orí sọ ṣé wọ́n ti fún ọ níwèé pa àgbà. La ilaha illallah. nínú gbogbo tí lọ́dúnrún wọn fún ayé lè rí yá wọn ní khalisatan li wajhil karim. ìmọ̀ òkè ìyá wọn sí ẹ̀kọ́ ndẹ́gbọ̀n ọ̀dà ẹni ọ̀dà nínú àwọn àlélẹ́lẹ́sì kése fara yìí wọ́n bá àbí débi pé irun gbà yìí kọ́dọ̀ ẹnìkan wọn bá mi lẹ́kọ̀ọ́ nínú àwọn sùnmọ́ra ni àkídà rẹ̀ ti sùn mọ́ irun gbà torí bọ́sẹ̀ àbí bẹ́ẹ̀lì kìlà ń lọ ó ní irun gbà ó sì wúra wà ní fún kí ìyá rẹ̀ tó fún pàpà pé bí mo ti fẹ́ jẹ́ ọmọ rí ni mọ́sẹ̀ àbí wù ní òfin rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ kò ní irun gbà. ó ní wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá dé sàfà àti mẹ́rọ àti kàábà kò sí téèyàn bá lè tọrọ ọlọ́run ó fún un. La ilaha illallah. innamal a'malu binniyat. wa innahu likulli imri'in ọba ti parí lérí tí fi rún gbọ̀n rọ́pò nígbà tí wọ́n parí tí ó wù nù gbọ̀n òun náà lọ́wọ́ lérí rẹ̀ wù sọ́lọ́wọ́n sá sì ṣe rí ni. wọ́n ní kí wọ́n ti padà wọ́n ní téèyàn bá yóò bá owó eléyìí fi ṣe nǹkan mi wọ́n bá tó torí irun gbọ̀n ni fi ṣe nǹkan mi ó ní rárá tẹ́wọ́ sẹ́wọ́ ní ìṣàdúrà ni bàbá ti lé ká bá wí bẹ́ẹ̀. La ilaha illallah. ó dé oṣù kìíní lọ oṣù kejì lọ lọ́rùn gbọ̀ngàn kó kọ́dọ̀ lẹ́hún lè wú ọ̀jáde mẹ́. Ayakum ọ̀gá ẹ̀sìn bá kí mò ń ṣe ọlọ́run dáadáa. nasilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. àníyàn rẹ̀ pẹ̀lú pé mo fẹ́ ṣe ń ṣe ọlọ́run gbà nínú jẹ́ kéèyàn wá ní èèyàn gbà wẹ̀ ó ní ìmánì ọyọ sàkó kó wáyé islam mara níbẹ̀ lára nítorí pé ọlọ́run wà bùn ní irun gbàyàn wà wọ̀ náà àìsàn olùdájọ́ ọlọ́run lérí rẹ̀. Ayakumullah. gbogbo kìíní òun ni ààbò nàbí Sallallahu alayhi wa sallam. níjẹ́ rábà tọ́lọ́run ti ń tọ́ka sí La ilaha nípa illallah. wọ́n máa hàn ìsànlákẹ̀ illa rahmatan lil alamin. wà kí ni tọ́ba fẹ́ mú wa bẹ́ẹ̀ bá tún léwé wọnú náà sínú mílẹ̀ kúrá ní mọ́. huwa shifaa'un. àdáàdù kọ́sàrí ọ̀sáájú máa dáfà yìí. Ayakumullah. fa ilá wa. Akramakumullah. yóò wá jẹ́ sísì náà yóò wá jẹ́ mùsùlùmí náà wá. Ayakumullah. láti wá máa pẹ́pẹ́ sínú àkíkí ní àbí ìdáfi àbí sífà ọ̀lẹ́ ní mọ̀ọ́sùfù. bẹ́ẹ̀ bá Ayakumullah. tún léwé wò mí tó ní wọ́n bá rí sẹ́lá kẹ́ illa kaffatan lin-nasi bashiran wa nadhiran wa sirajan munira. ẹ fẹ́ràn ní máa púpọ̀ Ayakumullah. gbogbo kọ́ mùsùlùmí làbí ibùdó àbọ̀ hajj gbogbo ẹni mẹ́mẹ́ra wà ní ẹ Ayakumullah. wá láyà lérí òótọ́ Akramakumullah. ní kú òfin ní dé Ayakumullah.
èèyàn ní ìwọ̀n agbọ́n ní wúri bíríbí mo fi ní sáyẹ̀ fúnnú lẹ̀ sí ìkọ́dọ̀ ọlọ́run tí èyí wọ́n tí mo ti kú mẹ́ sàhítàlẹ̀ àbúdù àmì ìràdí èèyàn jẹ̀dí mọ́lẹ̀ wọ́n bá fún yẹn jẹ́ wọ́n jẹ̀dí mọ́lẹ̀ para fún ọba jẹ̀dí mọ́lẹ̀ sì yá dátà òdìdé lábẹ́ pé àwọn ọmọ rẹ̀ ní wọn ti ń sọ̀rọ̀ wọ́n wá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò bá rédíò rẹ̀ jẹ́ ọba yìí kì í bá jẹ́ kó ní kí tẹ́lu mí náà má sọ̀rọ̀ mọ́ subahana rabbika. rabbil izzati amma yasifun wa salamun. bàtú wá wà yìí lágbàjì ọkọ̀ ọlọ́run ló dì í mú. akramakumullah. kò sì máa dún kálímọ́tù ṣáádà lọ́kàrí la ilaha illallah la ilaha illallah. ẹ̀dá kan wà